إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا وزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عليك يتوكل الله أشهد الصلاة والسلام محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا اللهم عليك يا النبي أتياوا صحابة أتيوا وتوابا تلنا وتشهد محمد صلى الله عليه وسلم تتبعوا في مادي القيامة علينا أما تسوى بإذن الله تعالى برحمته وفضله علينا إنه àlàyé tí a bá lọ ní fíkì síyá láti inú tírà sífàtù sọ́wọ́ Nabi sallallahu alaihi wasallam fi Ramadan. Àmọ́ wá tẹ̀síwájú ọ̀rọ̀ tí ìsìn tí Allah subhanahu wa ta'ala tí ìsìn tàbí sallallahu alaihi wasallam ọlọ́mọṣẹ́ àṣọwà kò ní gbọ́rọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ìfẹ́ inú àdáwò ní fún àgbà àti bàbá ní sọ̀rọ̀ lọ wà sọ̀rọ̀ ìfẹ́ inú ومن دعا ومشى بشيء قال الله قال رسوله قال الصحابة سلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه اللهم اغفر لنا ذنوبنا ووالدينا اللهم ارحمنا وارحم ووالدينا قال لسيدنا رحم الله الميت والحي المسألة الرابعة عشر الإفطار ماذا يفطر الصائم؟ يفطر ماذا يفطر الصائم؟ طيب المسألة الرابعة عشر مسألة إليك يعني لا تنفع في إخواني وجاري وهي الإفطار نيقبل المد وشو رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان láwọn ìlú mi àwọn ti wà nínú Ramadan bá ti ń sọ̀rọ̀ المملكة العربية السعودية أعزها الله بالتوحيد والسنة حجوبي وقتي كابي وتديرا òní àwọn ti kéde pé wọ́n ti róṣù níwà nínú Saudi àwọn ti wà nínú oṣù Ramadan ọlọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́ ìtumọ̀ sí pé àwa náà ní tí olórí wa Alhaj Saad Abubakar Sultan Sokoto Hafidhahullah wàhán tí wọ́n bá láìpẹ́ ìjọ ní sí àwọn èèyàn gbọ́dá lọ́dọ̀ tiwa náà tí wọ́n bá wọ́n oṣù tí wọ́n bá rí alhamdulillah àwọn àmàlẹ̀ tí Sultan Sokoto kí ọ̀fíṣíálì àwọn lórí wọn oṣù Ramadan tí wọ́n bá sì wá rí alhamdulillah láti máa lè tí kí Alhaj Saad Abubakar Sultan Sokoto tí wọ́n tó kéde fún wa pé kò sáwẹ̀ lọ́la àwẹ̀ dé ọ̀túnla ẹni ọlọ́run fọ́ọ̀rọ̀ sí ẹni yẹn
àwọn náà sì máa mọ̀ létí kéde wọn. àmọ́ Ramadan tó bá wọlé al-iftar á tún àwọn tá a bá gbà wọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀nà wo làwọn ọgbà fani mata yuftiru as-sa'im ẹni tó bá gbàwẹ̀ ìgbà wo ni ó sì rò ẹni tó bá gbàwẹ̀ ìgbà wo ni mata yuftiru as-sa'im. قال تعالى ثم أتموا الصيام إلى الليل. Allah subhanahu wa ta'ala sọ fún al-Qur'an thumma atimmu as-siyam ila al-layl. ó ní àwẹ̀ tẹ́ ń gbà yẹn ẹ bá ti ń gbà ẹ wá máa parí àwẹ̀ sí ọwọ́ alẹ́. فبشره رسول الله صلى الله عليه وسلم. alẹ́ tó wá wá wí ànábì wá túmọ̀ alẹ́ yìí wá ọ̀rọ̀ tó thumma atimmu as-siyam ila al-layl tó lè túmọ̀ sí ẹ̀jẹ̀ ìṣá ó lè túmọ̀ sí àwọn mẹ́ta o ànábì wá wá pé bí iqbali al-layl wa idbari an-nahar. ìtumọ̀ rẹ̀ ni pé tọ́sán bá ti ń dágbére tọ́sán ti ń lọ wa iqbali al-layl tí alẹ́ náà ti ń kànlẹ̀kùn tó fẹ́ wọlé ẹ̀rí pé in between ìgbà tọ́sán fẹ́ lọ tí alẹ́ fẹ́ wọlé ìyẹn dẹ̀ nígbà tó rùn mọ́ ń wọ̀ wàtífà ìkọ́sì steps àti ìgbà tí róbóróbó oòrùn dísìkì oòrùn tó bá ilé ti pamọ́ láti rí mọ́ ìsánmà faqad wajaba al-iftar aw faqad aftara as-sa'im ẹni tó bá gbá àsìkò ṣe tó bá rẹ̀. وقد أوردنا ما يجعل قلب المسلم المتبع الهدى. afáàlà tí wá pẹ́ ìwá àwọn ẹ̀rí tí ó jẹ́ kí ọkàn mùsùlùmí tó fẹ́ tẹ̀lé tó na ìmọ̀nà tó kàn ló fi balẹ̀ àti ṣàlàyé náà kò lọ́sẹ̀. فيا عبد الله ìrẹ̀wọ̀ náà هذه أقوال رسول الله صلى الله عليه وسلم بين يديك. àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ bá aláwọ̀ ló ṣe túnú àwẹ̀ onígbẹ́ lọ́wọ́ rẹ̀ tá a ti pọ̀ yìí o ìwọ náà ti ka púpọ̀ mọ́ tíra yìí. وأحواله لم تعد تخفى عليك وقد علمتها. àwọn àṣeṣe Ànábì níbi ọ̀rọ̀ àwẹ̀ gbígbà náà kò pamọ́ fún ọ ìwọ náà sì ti mọ gbogbo ẹ̀ àti ṣàlàyé rẹ̀. أفعال أصحابه رضي الله عنهم. àwọn táwọn sàábẹ́ Ànábì náà ṣe ní kí wọ́n fẹ́ túnú àwẹ̀ tọ́nà bá nínú sí wọn kọ́dẹ̀ àbí sọ̀tà ìwọ náà ti rí àti bí ẹ̀kọ́ ló tíra yìí. وقد اتبعوا ما جاء به الرسول القدوة. àwọn sàábẹ́ ti tẹ̀lé Ànábì tó jẹ́ àwòkọ́ṣe fún àyẹ̀ wọ́n ti tẹ̀lé o hàdùwọ̀n kó láti bẹ̀ wọ́n tẹ̀lé ṣiṣẹ́ wọ́n tẹ̀lé kí ìjọba ṣiṣẹ́ tẹ̀lé. أخرج عبد الرزاق في المصنف الإمام عبد الرزاق الصنعاني عليه رحمة الله لأنه مصنف ابن مصنف عبد الرزاق بإسناد صحابي الحافظ. يعني إسناد الحافظ ابن حجر العسقلاني عليه رحمة الله تقول بقول لنا في فتح الباري. الإمام الهيثمي إنه ترى مجمع الزوائد أو أنا بقول لنا فيها وأنا أقول إذا الأودي قال كان أصحاب محمد صلى الله عليه وسلم. أرجع كان أصحاب محمد صلى الله عليه وسلم أسرع الناس إفطارا وأبطأهم سحورا ولا وسابع النبي تنوي أو أن أسرع الناس إفطارا ومن يعلم وأبطأهم سحورا أو من لورا جسد ومن يعلم دلبو mistake kí wọ́n sínú tán kóhùn tó yọ ó ṣẹlẹ̀ sáwọn sàájá Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti sínú tán ọ̀rọ̀ tó wáyé kí ni ọ̀rọ̀ tó wáyé ó ṣẹlẹ̀ sáwọn tání àwọn sàhábà wọ́n lọ ìtàrà náà. الثاني تعجيل الفطر. mas'ala lẹ́kẹ̀ẹ́jì táàbù rábà ti gbàgbà táàtì mọ̀ ní pé a gbọ́dọ̀ gbọ́ kẹ́lẹ́kẹ́ yóò ta'jil al-fitr a máa ń kánjú sí ni wọ́n láwọn ṣe rí. فيا أخا الإيمان ìwọ máa yá wa nínú ìgbàgbọ́ sí t'Ọlọ́run عليك بالإفطار إذا غربت الشمس. tètè sínú idha gharabat ash-shams tó immediately tí oòrùn bá ti wọ̀ wọ́n sínú wọ́n dìlé sínú rẹ̀. ولا عبرة بالقوة الشديدة الباقية. kò sí nísìn kankan kan máa wòye sí pé bóyá kójú ọjọ́ máa pọ́n díẹ̀ díẹ̀ bóyá kó ní pé kinní kan lọ díẹ̀ díẹ̀ gbogbo yìí wọ́n lápọ̀lẹ̀ o kò ní kí ni jọba kò lápọ̀lẹ̀ o. وفي ذلك اتباع لسنة. sórí bí kò tètè máa sínú yẹn ibẹ̀ ni ìtẹ̀lé súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀ ló wà o. ومخالفة اليهود والنصارى. ìyapa sí àwọn Yahudi àti Nasara níbẹ̀ ló wà o. فإنهم يأخرون. torí káwọn ìyẹn àwọn Yahudi àtàwọn Nasara فإنهم يأخرون àwọn ni wọ́n máa ń sábà dìlé iftar wọn yìí tètè sínú. وتأخيره له أمد. sọ àṣírí dídílé wọn yẹn náà ó máa ń gùn gan ní òkèṣe dílé kékeré o. والله النجم.
ìgbà tó máa ń dìde rẹ̀ nínú húkú náà wọ́n gbà pé tí ó ìràwọ̀ bá ti dìde ní sánmà àwọn ìgbọ̀rọ̀ sí وفي اتباع طريق àwọn Yahudi àti Nasara àwẹ̀ wọn tó mọ́ ṣọ́ kí ìràwọ̀ yọ ní sánmà bọ̀wọ̀ fi اتباع طريقة الرسول صلى الله عليه وسلم àmọ́ níbi ká tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam bákan náà ká tẹ̀tọ́ ìlànà Ànábì sallallahu alaihi wasallam ìbọ̀rọ̀sùn ti máa àdìmìdì ìṣàfihàn àwọn orípa ẹ̀sìn ó wà mẹ́rin واعتراض بما نحن عليه من الهدى واعتزاز واعتزاز بما نحن عليه àti pé yóò wà proud pẹ̀lú nǹkan tá ń bẹ lórí ẹ̀dínú tó jẹ́ kó ojú ọ̀nà mímọ̀ ní hadi narju an yajtami'a alayhi thaqalan tá ń lérò kó náà ní àwọn àjẹ̀nú àtàwọn ìpàdàpàpọ̀ inú ويبين ذلك أحاديث المصطفى صلى الله عليه àwọn àdìsá nábì tá a fẹ́ padà kàyí yóò mọ̀ sàlàyé tá ń sọ àti ẹgbẹ́ àwọn paragraph tó ń bọ̀ àkọ́kọ́ تعجيل الفطر يجلب الخير inú táwọn wọ́n nínú àwọn àdìsá nábì sallallahu alaihi wasallam ni pé ta'jilul fitri yajlibul khayr ìmọ̀ tètè sínú ó máa ń kó orí jọ fún yìí kílẹ̀ rí ẹ̀ عن سهل بن سعد رضي الله عنه Sahal ibn Sa'd radiyallahu anhu wa sahabata ajma'in olóògbé pàwọ́ أن رسول الله صلى الله عليه وسلم ó lá Nabi sallallahu alaihi wasallam sọ lọ́rọ̀ rẹ̀ pé لا يزال الناس ó láwọn èèyàn owó rẹ̀ ò ní yẹ kò nígbò tí ó mọ̀ jẹ́ tí wọ́n máa ajjalu wọ́n bá ti ń tètè sí máa ajjalu tí wọ́n bá ti ń tètè sí باب ìkéjì nínú àwọn àdíìtì tó ń jú wọn láti ń bẹ fúká ìtẹ̀ sínú تعجيل سنة رسول الله ká tó máa tètè sínú yìí súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam وإذا عجلت الأمة الإسلامية الفطر tí àdúgbò Islam bá tètè ń sínú gbà tó bá gbà ó وقد أبقت على سنة رسول ó túnmọ̀ sí pé àlùmọ̀ yìí sí rí mẹ́rin lórí súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ومن هذه السلف الصالح wọ́n dẹ̀ tó sì ń bẹ lórí ìlànà àwọn ẹni rí àná nìyẹn ولا يضل بإذن الله àwọn àlùmọ̀ yóò wá ní sọnù pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run máa dámú àdínà àlejò lópin ìgbà tí wọ́n bá gbá súnà yìí tí wọ́n gbà mú dáadáa tán gbá mú pẹ̀lú yọ̀ǹda wọn yẹn ni pé tí wọ́n dì mú dáadáa وتدين كل ما يغير قواعد yọ̀gá ìyẹ̀rù كل ما يغير قواعدها tí wọ́n wá ń takò tí wọ́n ń gbádànù tí wọ́n ń jùlẹ̀ gbogbo tó bá pé yóò bá ti mọ yí àwọn principles dáàdì náà gbé kalẹ̀ àwọn òbá dìtẹ̀ عن سهل بن سعد رضي الله عنه àdífi sáàlì ní sáà ta kalẹ̀ kanáà bí láàrín ó láàrín sọ̀lá àtàlám sọ pé لا تزال أمتي على سنة ما لم تنتظر بفطرها الوجود anábi ní la tazalu ummati ala sunnati àwọn àdúgbò mi ò ní yẹ̀wọ̀n nígbò tí wọ́n sì máa rí mẹ́rin lórí súnnà mi àdáni sọ̀lá àtàlám ma lam tantadir bi fitriha al-wujud tí wọ́n bá máa retí ìràwọ̀ kí wọ́n tó ṣe torí pé ìlànà àwọn al-yahud wal nasara ó ní pé táwọn bá gbáwẹ̀ àwọ́kọ́ ọmọ ń tètè jẹ sààrì ọ̀pọ̀lọpọ̀ ọgbà 12 a.m. lóòrùn àwọn ògbọ́dọ̀ ti jẹun náà àwọn mẹ́rin wọ́n sàgídé di 2 a.m. àwọn òjẹun àwọn àti wá wà níwáwẹ̀ láti gbàyìn fáá tí rọ̀ rẹ̀ bá tún lọ bá ìgbà tó lé tí ìsinmi tí lẹ̀ bá tún ṣú wà ní tó lé tí ìsinmi wọ́n wà mọ́ṣọ́ kí star ó jáde mọ́ sky tí wọ́n bá tí rí star wọ́n ní ṣígbọ̀ هذه طريقة اليهود والنصارى أما نحن المسلمين إن كان النبي كيف فوا ونكني جماعة مع عجل الفطر وأخر السحور أو ما تتسين ثم اسمني بيان تتسين another ladder blessing nígbà wájú ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n fà ìtìlẹ̀ wọ́n تعجيل الفطر مخالفة للضالين والمغضوب عليهم ìtumọ̀ tètè sínú yìí nínú oríire tó wà bẹ̀ ní pé mukhalafatun lid-dallin wal-maghdubi alayhim ìyapa sí àwọn ẹni tó ti ṣìnà àti àwọn ẹni tọ́lọ́run ọba bínú sí ó wà bẹ̀ ọgbọ́n إذا كان الناس بخير لأنهم سلكوا منهاج رسوله minhaja منهاج رسوله tó bá jẹ́ sí àwọn èèyàn orí orin ni wọ́n wà li'annahum salaku minhaja rasulih nítorí pé wọ́n tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam wa hafadhu وحافظوا على سنته àti nítorí pé wọ́n ṣe àmójútó súnà Ànábì sallallahu alaihi wasallam فإن الإسلام يبقى ظاهرا وقاهرا لا يضره من خالفه Islam ó rí mẹ́rin nǹkan tí ó máa sí gbogbo àwọn èèyàn wa qahiran
Islam orí mẹ́ni tí ó mọ̀ jẹ gàba lórí gbogbo àwọn èèyàn la yadurruhu man khalafa ẹni bá yapa Islam tí ó ṣe Islam ó lè affect Islam torí pé orí dáadáa yẹn àwọn وحينئذ تكون الأمة الإسلامية liberasan yustada'u bihi fi lujjati al-ulama yóò di pé àlùmọ̀ Islam wọ́n wá di àtùpà yustada'u bihi téèyàn máa ń fi ń wá ìmọ́lẹ̀ fi lujjati al-ulama zọlma níjọ́ téèyàn bá ń bẹ nínú kíni nínú òkùnkùn bírí وقدوة حسنة àlùmọ̀ Islam ó di àwòkọ́ṣe dáadáa yuta'assa biha táwọn yóò mọ̀ wò láwòkọ́ṣe لأنها لم تكون ذيلا لأمم الشرق والغرب nítorí pé nígbà náà àdúgbò wá ní di ìrù wá ní di ìrùdí fún àwọn al-gharb wa sharq fún àwọn ará west àtàwọn ará east ẹni pé àwọn òyìnbó wà ní báwọn ní wọ́n mọ̀ control ìmọ̀ Islam tí wọ́n bá ti ń tẹ̀lé dáa lẹ́bẹ̀ẹ́ ní kámọ̀ tẹ̀ وذل لكل داع تميل مع wọ́n a sì ní máa dìbò jí fún gbogbo aláriwo tó pé tẹ̀mí ìlú máa rẹ̀ tí máa ń lọ pẹ̀lú atẹ́gùn hẹ́tì máa tátẹ́gùn bá lọ àwọn òde ní principle rẹ́sì àtúmọ̀ Islamiyya a ní principle nahnu ummatul mabadi wal qawaid àtàyè mùsùlùmí rẹ̀ kàn lọ ayé ó gbọ́dọ̀ máa lọ ayé bí pé ó ní principle ó ní tó guide ó ní boundaries tó pé tó yẹn bá ti ń kọjá boundary wa ní irọ́ èèyàn kí ẹ má bá mi ṣe wéré ẹ má bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ má pè mí sí òde bí mùsùlùmí ṣe máa ń ṣe gbèsè ayé yẹn mùsùlùmí ò kí ń lo ayé pé anything goes gbogbo ọgbọ́n láti pé gbogbo nǹkan náà ní everything gbogbo nǹkan pẹ̀sẹ̀ gbogbo nǹkan kò tí ẹ̀ sí kò sí àlà kò sí ìlànà kò sí màbáàdẹ̀ ṣe mùsùlùmí nínú ọ̀rọ̀ tí ó máa sọ ẹ mọ̀ pé ó ní màbáàdẹ̀ ó ní principle bí ọ̀rọ̀ kò ní máa sọ gbogbo ọ̀rọ̀ inú ọ̀rọ̀ tí ó máa gbọ́ kò ní máa gbọ́ gbogbo ọ̀rọ̀ inú rìn tí ó máa rìn kò ní máa rí gbogbo èèyàn láàrín wọ́n mùsùlùmí so ìgbésí ayé wa ìgbésí ayé tó máa ń ní ìlànà tá a fi ń tọ́ ni mùsùlùmí ó kàn kí ń lo ayé gbò pé gbogbo ẹ̀ náà ni gbogbo ìkan náà ti pa gbogbo nǹkan náà lè máa ṣe láàrín mùsùlùmí máa ń ní bàbá rẹ̀ ó máa ń ní usul ó máa ń ní qawaid kò dẹ̀ sí usul qawaid mabadi ta ní illa al-kitab was-sunnah àwọn aláàní wa qulu lin-nasi husna nínú al-Qur'an tọ́rọ̀ bẹ́ jáde lẹ́nu ẹ make sure pé kọ́ dáadáa ń jáde lẹ́nu hàn wọ́n lóṣù ẹnu mùsùlùmí ò kí ń lóṣù sọkúsọ̀rọ̀ rọ̀kọ́rọ̀ dákúdàkú wẹ́rẹ̀ ìpapọ̀ nínú náà gbogbo nǹkan wọn ni mùsùlùmí ò mọ̀ jẹ́ kíná ni a jẹ́ kíná ni a mọ̀ jẹ́ tí gbogbo èèyàn bá ń kàn ń lò pé ṣe ayé wọn anyhow mùsùlùmí ò kí ń lo ti ẹ̀bẹ̀ gbogbo kan yóò mọ̀ ṣá mùsùlùmí ọ̀dà jẹ́ pé táwọn èèyàn bá ti ń ro kankan pa ẹ̀ ẹja bèèrè lọ́wọ́ rẹ̀ náà ayùwà ìsinmi ó tún sọ pé ìsìláàmù tó ní káwọn mọ́ ṣe kélé kan yìí láàrín wọn muslim káwọn èèyàn ti mọ̀ pé o ní príncipù pé gbogbo nǹkan kọ́ lọ́kàn ní mọ́ gbé wá gbogbo nǹkan dẹ̀kọ́ ni wà kàn mọ́ gbà gbogbo nǹkan dẹ̀kọ́ ni ó dẹ̀ mọ́ correct wà ní príncipù débi pé tó bá gbé kélé kan wá ilé ìgbé wá ìwẹ́ gbogbo àmọ́ àlè lè ló tẹ̀sọ̀ mo rí tẹ̀sọ̀ àyìn ṣùgbọ́n kò ṣe sí láàrín wọn muslim ààlà wọn lè ṣe عن أبي هريرة رضي الله عنه Abu Hurairah radhiyallahu anhu gbogbo ọ̀sọ̀ púpọ̀ ọ̀rọ̀ أن النبي صلى الله عليه وسلم ó lá Nabi sallallahu alaihi wasallam sọ pé لا يزال الدين ظاهرا ó ní la yazalu ad-dinu zahiran Islam tẹ́ ń wè ẹ̀sìn yóò níyẹ́ kò nígbò tí ó máa hàn sáwọn èèyàn ما عدل الناس الفقه tọ́yì máa àjọ́lá الناس الفقه lọ́pàá táwọn èèyàn bá ti ń tètè sínú لأن اليهود والنصارى يؤخرون Ànábì nítorí pé àwọn Yahudi àtàwọn Nasara àwọn Jíù àtàwọn Kírísítíẹ́nì yóò àfihàn àwọn máa ń dìlé ìsinmi wọ́n máa ń dìlé ìsinmi قلنا àwọn àfáà tó kọtílá láwọn aṣọ múlò ìpé بالأحاديث آنفا فوائد الجمعة jamma فوائد الجمعة فوائد جمع إذا قيل جمع بمعنى فوائد كثيرة وهذا كما قال الله تعالى وتحبون المال حبا جما وجمع هناك بمعنى كثيرا البيان هذا في الأحاديث الآنفة فوائد جمع أو أنفاني تقوى هو أن الحديث تقوتي ولقائف مهمة àwọn ọ̀rọ̀ tó wà important lẹ́sì tó bẹ̀rẹ̀ بينة
كالآن. táwọn masàlàyé ìdíjúmọ̀ àkọ́kọ́ بقاء الدين ظاهرا خفاقة خفافة رايته. مرهون بمخالفة الذين ما قبلنا من الذين a rí pé níbi káyìkì sínú ẹ̀sìn wa yóò mọ̀ ṣẹ́kù ní tí ó máa ga kódà tí àṣà yóò máa wà lókè pẹ̀lú pé a máa yapa sí àwọn ẹlẹ́sìn míì tí wọ́n ti ṣíwájú wọn pẹ̀lú tírà. وفي ذلك بيان للأمة الإسلامية níbi ìyẹn náà àlàyé tó bẹ́ẹ̀ náà ní ummati islamiyya fún àdì ummati islam أنها تقود الخير annaha أنها تقود الخير بحذافيره. ika umma yóò kó gbogbo tí ń jẹ́ oore wọn kó jọ bí hadafi pẹ̀lú gbogbo ọ̀nà tí oore yẹn bá wà. إذا بقيت أمة متميزة إذا بقيت أمة متميزة ربانية لا شرقية ولا غربية. nígbà tí àlùmọ̀ yìí bá rí mẹ́rin ní àlùmọ̀ mutamayyiza tó yàtọ̀ sí gbogbo àlùmọ̀ ربانية tó jẹ́ àlùmọ̀ tó gbé tọ́lọ̀ nìkan ní ṣe لا شرقية ولا غربية tí ń ṣe ìlànà àwọn ará east àti ìlànà àwọn ará west ìṣẹ́gbà àwọn ará àwọn ìgbó kan ní wọ́n ń darí àlámọ̀ yẹn. رافضة أن تدور في الفلك الكرملي. كاميليون ايوه اعد رافضة أن تدور في الفلك الكرملي. كاميليون ايوه كاميليون ايوه هكذا العرب الاربعه bá ti bẹ́ẹ̀ sọ èdè tí èsì tí wọ́n dédé wọn gbogbo àwọn tó gbófù bẹ̀rẹ̀ mú wà kó wà ní kí wọ́n fẹ́ spẹ́lì chameleon sọ pé arúkà mọ́ wà bẹ́ẹ̀ tí yóò kí ń pè báyìí wọ́n máa fi sí lóbi carmeleon wà sí ni wọ́n tó wá fẹ́ pé ọ̀gbọ́lọ́dọ̀ àwọn ìbò kí ni bàbá father tọmọ lárúbáwá bá lóun náà fẹ́ sọ ìbò ọkọ̀ father where is your father at home àsìkò ti pè father yóò fi tó wà fi rọ́ pé father shawarma madalabel wọ́n shawarma lè yóò pé níwà tí wọ́n gé arkan wà mẹ́ àmà àrùn shawarma orí ilẹ̀ ṣẹlẹ̀ shawarma fi shawarma ما في شاورما حرب البيان واضح تو على كل حال مسلمين بلادنا قوات كامليون كان البيان واضح او ترتع في حقول البيت الابيض ادغ بي تاوس من وانا تاني ogboro mo ko woni principle kí white house ma darí àwọn tí wọ́n gbà pé white house lágbára ko so mo bí white house wà mo ní white house wà aywa ìwọ gbọ́dọ̀ máa retí àṣẹ tí ẹ láti White House mo ní wá retí ìdáná tí ẹ tó fi lórí ayé Al-Kitab wa Sunnah ní ọ̀rọ̀ tí yóò bá máa ń sọ ń pa ara wọn lẹ ìbáyìí àwọn Ọ̀yọ́ Islam lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò kí ń ṣe bí bàbá ẹnìkan Islam náà sọ ẹ̀ àwọn ará Ọ̀yọ́ ń ṣe bí ẹlòmíì àbí àwọn náà ti ń dé táì ní sí lọ́yọ̀ àbí wọ́n dé táì lọ́yọ̀ ṣe èémúra Ọ̀yọ́ ní táì mọ́ mùsùlùmí ẹ̀sìn wa ló kọ́ wa pé ají ṣe bí mùsùlùmí láàmà rí mùsùlùmí èsì bí ẹni kankan ìrọ̀ níbi ìlànà ẹ̀sìn wa ìyá ìfẹ́ ẹ̀sìn wa jọ ti yàn àwọn èèyàn ni ó yà mọ́ rí ti wa nímọ̀ wọn ọ̀dẹ́ ni pé mo ṣe mọ́ nínú ẹ̀ Ramadan là ń sọ pé ń bọ̀ lọ́nà ìrọ́mọ́sà àjọba wa láyé ṣe Ramadan bá dé ní almost gbogbo yìí láyé bá wa gbà ẹjọ́ tí mo correct wọn ni pé ó lè gbàwẹ̀ tó bá ti ní Islam ìmí à ní ẹ̀bá àṣọ gbàgbà ó ṣe bí Islam gbogbo wa máa lọ sọ́jọ́ òun àwọn míì náà gbàwẹ̀ kí wọ́n máa lọ bẹ́ máa gbà kí n tiẹ̀ lakum dinukum ẹ̀sìn wà ní lakum dinukum àlè kàlálàwò Allah albaitu lábíyà ni ẹ kàlálàwò Allah bisawa àbí kò wá náà dájú tí ẹkọ̀ ṣàtọ̀rọ̀ London kò ní tán ṣe London wọ́n náà fẹ́ máa ṣe máa ṣàánúkà wà London láà ìwọ́pọ̀rọ̀ dúró Islam i'tazz bil Islam wà proud of Islam adúgbọ́lọ́dọ̀ ọlọ́wọ́ جعلها الله قرابا شبابا آمين فإذا فعل ذلك بقيت الشامة tí àlùmọ̀ yìí bá ti lè dúró ti sí Islam wá báyẹn بقيت كالشامة بين الأمم
Islam àlùmọ́ á padà dàbí àpáta ńlá ní gbogbo nations tó kù ní o. Gbogbo ojú èyí ló mọ̀ wá á sì pé ojú wà lára wa mùsùlùmí àbí òsì lára wa, ojú wà lára wa fìlànà nísìn Amẹ́ríkà, London, àwọn ní fídíò, àwọn ní TV presenter, àwọn radio presenter, àwọn gbogbo social media, àwọn discussions kan ti ń lọ gan nísìn ibi ẹwà ẹ̀sìn tó yára dàgbàsókè, the most fast growing religion láwọn ìlú tàwọn wí láwọn region tàà sọ yẹn Islam. Pàmórí report kan láìpẹ́ pé l'Amẹ́ríkà lónìí àtàwọn country kan pé àwọn bá ń bímọ lẹ́nì orúkọ táwọn ẹni kó pọ́lù táwọn èèyàn sọ máa wọ́n àwọn ní ẹ̀sàdìyà orúkọ́ṣẹ́ ìṣàwòrán pé orúkọ táwọn ẹni kó pọ́lù táwọn èèyàn sọ wọ́n ní Muhammad jọ ìlú tán bá ti ń sọ mọ́ ní Muhammad ìlú wo ni níjọ bá ti ń sọ Muhammad nínú ìlú kan atẹ́gùn Ìsìlámù ti fẹ́ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn sí ẹ̀mí ọmọ táwọn èèyàn bí ó ti di Muhammad sallallahu alaihi wasallam. Àìwá mọ̀ iye àwọn churches wọ́n ti convert sí mọ́ṣálásí, àìmọ̀ iye àwọn ilé làwọn Mùsùlùmí ti rà. Kí ní àwọn ti wá wà lámì ní Ramadan tó lọ ìkaná ọ̀yàwó àkànlẹ́sẹ̀ ní ìkàsí nínú street l'Amẹ́ríkà wọ́n ti kí tarawih. Àwọn street kan ní London wọ́n ti kí tarawih. Fi tí ó ṣẹlẹ̀ rí sáà àgbàyàgbà rẹ̀ táà Mùsùlùmí láti lè dúró ti ẹ̀sìn wa, ẹ̀sìn wa bá ti kàn sáà ní gbogbo ayé àwọn kìí gbogbo ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yẹ́ sáà mọ̀ wọ́n ìwọ́ wí tàwọn Yorùbá tó ráwọn aláṣìṣẹ́ táwọn pẹ̀lú alọ́díṣẹ̀ sí ilẹ̀ Yorùbá ẹ̀dẹ́ pàdà wọ́n sí ohun ìtàwọn sí wà tẹ́gbà wọn tàbí ọjọ́ kan ní àwọn gbogbo kan tẹ́kà kọ́ra wọn sórí TikTok àtórí Facebook tó ń dàbẹ̀ rúpẹ́ ẹni àwọn ti bá Mùsùlùmí ilẹ̀ Yorùbá mọ́ tẹ́ṣọ́ Islam hada dinullah hada dinullah population yẹn increase sí ilé mẹ́rin ètò kọkùn ní pé tó òǹkà pọ̀ òwà kò Mùsùlùmí wọn ló understand Islam perfect ìtàṣí gbọdọ̀ mọ́ sípẹ́ ìgbàdé alhamdulillah ilẹ̀ ìyẹn láti tí Mùsùlùmí tí Mùsùlùmí bá ti dúró ṣe ẹgbẹ́ dúró táwọn ilé yẹn káfìdá wọ́n kọ́ gbogbo àwọn èèyàn mọ̀ dáwà sọ́dọ̀ àwọn àníwọ̀n nínú Islam wọ́n láti padà sí ìtàbá Al-Qur'an àti Sunnah lámọ̀ tẹ̀lé torí gbogbo Islam rákàdá wà jáde náà alẹ́ ìyàbá àná àwọn yíò wọn kò é sí Islam tó bá rí pé Mùsùlùmí lásán tí èṣà àfà ní Amẹ́ríkà àti Mùsùlùmí nílẹ̀ Yorùbá ìbámẹ́kọ́ náà jí síra wọn àwọn tí wá ń ṣe Islam kò sí nǹkankan yóò pẹ̀ Kùránì káàdẹ̀ ṣe Islam ọlọ́bẹ̀ yóò láyé tí ṣe ọdún tí a ń tẹ́kẹ̀lẹ̀ Mùsùlùmí káwà gbá Kùránì bí ọlọ́wọ́ báyìí kó mọ́ di ká àárùn àdíyìn wà ibùn jẹ́síìm bí wọn Mùsùlùmí ò lè ká Kùránì. So tàbá tí wá rí àwọn Amẹ́ríkà London irú Islam táwọn èèyàn gbà bẹ́ ó ń fi wá lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kò sí kíni kò sí nǹkan nínú àwọn ètò ìjọba wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn government section wọn àwọn Mùsùlùmí ti ń dominate ó ti ń di pé àwọn kíní ìmọ̀ ń lọ à ń lọ́nu wọ́n mọ́ ìwòrán Mùsùlùmí ń lo ogbó yí mọ́gbà èyí nílùú al-Islam ya'lu wa la yu'la al-Islam ya'lu wa la yu'la. طيب ثانيا الاعتصام بالاسلام يكون جمله وتفصيل nínú àkéjá ló wá gbéra wa níbi àwọn tá a dín nínú àwọn àrífì ni pé ìdí Islam mú ibi ẹ̀mà fẹ́ dúró ti Islam yakunu jumlatan wa tafsila wá di Islam mú generally wá tún wá di Islam mú pẹ̀lú àwọn òfin ìfọ́síwẹ́wẹ́ tó wà mẹ́rin wọ́n fi gangan lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bá ní kẹ́lá tó náà bá sọ pé olúwalẹ̀ ìdẹ nígbà gbọ́dọ̀ dodo kúrò fi sí mi ẹwọ̀n Islam tó yẹ yóò wọ́n pé Islam àwọn kan ní kòṣù tẹ̀kṣímù dákùdákùn nígbàgbé ní kòṣù náà lọ tẹ́ṣì wọ́n mọ́ta bá hù ọ̀sán èyí ta ó kù láàrọ̀ ọ̀sán oníkẹ́ṣì epo tí inú ẹ̀ta fẹ́ mọ́ náà oníkẹ́ni bàbá kò sí nǹkan ní jẹ́bẹ̀ nípa Islam kò sí epo
wọ́n pé èpo ọsàn kí la máa ń ṣe àmọ́ dànù kò sí nǹkan tó wá wà ní gbogbo yẹn nínú nǹkan tí Islam mú wa láà gbogbo ẹni bá gbogbo ẹni nǹkan yìí gbogbo ẹni kan padà gbogbo ẹni wá important irú pínpín yẹn bid'atun jahiliyyatun asr àdádálẹ̀ ìwà ìmọ̀ kan tó ń jáde lásìkò wà yìí wà ومرادها la asla laha fi dinillah okùn fikar muslimin muraduha balbalatu afkar muslimin èyí tán target lábẹ́rẹ̀ balbalatu afkar muslimin wọ́n bẹ́ẹ̀ sọ ìròrí àwọn mùsùlùmí di bàlá gbùlú bàlá tí ò ní ní ṣùgbọ́n lágbàbẹ́ tọpọ̀ wọ́n وإدخالهم في دوامة الاهتمامات dáadáa kí wọ́n bọnú àwọn kọ̀nsáàdì kan tí ó ní túnbà tí wọ́n kẹ mọ́ ní láàásùláàdì ìdínlá tí ó ní pìlẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run بل تمتد جذورها إلى المغضوب عليهم tí ó jẹ́ bá tírèsì ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn sọ́ọ̀sì ọ̀rọ̀ yẹn ẹ padà tírèsì ẹ̀ pé àsọ́dọ̀ àwọn Yahudi ló ti wá àwọn tọ́lọ́run bá ti bínú sí alladhina yu'minuna bi ba'dil kitab àwọn tó yẹ pé apá kan ló tírà Ọlọ́run bá ní gbàgbọ́ wọ́n yẹ fún òun bá wọ́n takò apá kan tó kù walladhina umirna bi mukhalafatihim jumlatan wa tafsila àwọn ẹgbẹ́ pé wọ́n ti pa wá láṣẹ pé ká yapa wọn jumlatan lódìndí wa tafsila nípa ṣe ká yapa wọn ní ayapa wọn yapa tẹ̀lé wọn. وقد علمت ثمرة مخالفة اليهود مخالفتي وقد علمت ثمرة مخالفة اليهود وقد علمت ثمرة مخالفة اليهود والنصارى وأنها بقاء الدين ظاهرا عزيزا وانا اتوام èso àtàǹfààní tí ń bẹ bí ká yapa sáwọn Yahud àtàwọn Nasara ipé bí ìyapa sí wọn ẹni baqa'u الدين lẹ́sí wọn yóò fi bẹ ظاهرا عزيزا ní tí ó sì gbogbo ayé tí ó rẹ̀ mọ́ ní ìjìbẹ̀ nínú láti wá rí níbi àwọn àbíjì tó sọ fún wa nípa ìṣirò yìí الدعوة إلى الله وتذكير المؤمنين لا تنفصل عراها a ní ìgbà pẹ̀pẹ̀ lọ sójú ọ̀nà Ọlọ́run bá tó wà mẹ́ ká tó wá máa ráwọn mùsùlùmí létí náà ó wà mẹ́ tó pé tí ò gbọdọ̀ já والأحداث اللسان التي حاضرت بالأمة الإسلامية لا تجعلنا نفرق بين شاعر الله. then àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tó ikú ṣẹlẹ̀ sáwọn àlùmọ̀ Islam لا تجعلنا نفرق بين شعائر الله وتفضيل بعضها على بعض استخدام الأمور سطحية وفرعية وخلافية وهامشية يجب أن نتركها ونركز جهودنا على الخطب العظيم الذي فرق صفنا وشتت شملنا هنا لكي ما يكون نسجعون àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó yẹ kó ṣẹlẹ̀ sí Islam tí ó gbọ́dọ̀ mú wa adìká máa ṣòpí aláàrin òfin Ọlọ́run Ọba táà bá di pé ó máa pè wá lọ síbi ìmọ̀gbọ́lá fáwọn kankan ìjẹ́sì àwọn kankan pọ̀rọ̀ Islam àwọn máa sọ ọdún táwọn ẹlòmí náà máa ń sọ ẹwẹ́ fàwọn issues báyìí lẹ́ àwọn issues báyìí fúyẹ́ láàrín nǹkan tó bá jẹ́ pé ìkan nínú Islam tó ìrẹ́ mùsùlùmí tó ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run aláàbàṣẹ tó ń pèpè pẹ̀lú ìmọ̀ قد علمت من هذه الأحاديث الشريفة ìwọ náà ti mọ̀ látàrí àwọn àdífì àbí ìdáǹkà أن بقاء الدين ظهيرا ìgbé kí ẹ̀sìn yóò rí mẹ́rin ní tí ó mọ̀ sí gbogbo ayé mọ̀nú tó ń bìtà àjí ìtàn a ti só papọ̀ mọ́ pé tààbá ti ń dáàbẹ̀ látẹ̀tì máa ṣe والذي يتحقق بغروب قدس الشمس ní ìlú ẹgbẹ́ yóò mọ̀ àríbi àti ìwẹ̀ yóò sì wáyé bìtà àpòkè àwọn ìgbòrú bí قرص الشمس pẹ̀lú pé kí díṣkì oòrùn yẹn kí owó ألا فليتق الله رجال يزعمون أن الإفطار عند غروب الشمس tọ́ kálùkù tẹ́tí gbọ́ káwọn kan lọ rí páyọ̀ Ọlọ́run àwọn àwọ̀ ìjálù àwọn ẹnìkan kan páyọ̀ Ọlọ́run àwọn ẹni tó ṣe pé يزعمون أن الإفطار عند غروب الشمس فتنة ipé ìmọ̀ sínú nígbà tí oòrùn bá wọ̀ tọ́wọ́ gbà ní ìtìlá والدعوة إلى إحياء هذه السنة ìpé àwọn ń gbà pé ìmọ̀ pẹ̀pẹ̀ lọ síbi ká yẹ súnnà yìí da'watun ila ad-dalal wal jahl ọlọ́run ní ìmọ̀ pẹ̀pẹ̀ lọ síbi àìmọ̀ kan àti ìṣìnà وإبعاد المسلمين عن دينهم then ó ní ìmọ̀ gbé àwọn mùsùlùmí jìnà sí ẹ̀sìn wọn أو أنها دعوة لا قيمة àbí ká máa sọ pé dáwà kan ní pẹ̀pẹ̀ kan ní la qimata laha tí ó ti ẹ̀ ní tí ó ní value ولا يمكن أن يجتمع عليها المسلمون
pé kò dẹ̀ pọ́sì kẹ́nà àwọn mùsùlùmí kó kò lórí irú nǹkan bẹ́ẹ̀ لأنها من الأمور الفرعية الخلافية torí pé yẹn wà nínú àwọn alámọ̀rí ọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tí a pa inú ń bẹ lórí ẹ̀ lọ أو من الأصول. àbúwà inú àwọn tá a pè lẹ́kẹ̀ẹ́ kò ṣó wala hawla wala quwwata illa billah afáàní Allah wa iyyakum. قال الفطر قبل صلاة المغرب. al-fitru qabla salat ẹnìkan dúbà ẹnìkan dúbà al-fitru qabla salat ká sínú táwọn wí yìí ó gbọ́dọ̀ wá bí fọ́ maghrib qabla salati al-maghrib. كان رسول الله صلى الله عليه وسلم يفطر قبل أن يصلي. Ala Nabi sallallahu alaihi wasallam iṣẹ́ sí ìdáni pé yuftiru qabla an yusalli. Tánàbí tó kírun maghrib ní tí máa ń ṣe iftar. Ànábì ò kí ń dìde iftar qabla al-maghrib. لأن تعجيل الفطر من أخلاق الأنبياء. Nítorí pé ká tètè máa sínú yẹn min akhlaq al-anbiya nínú ìwà àwọn ànábì Ọlọ́run. عن أبي الدرداء. Abu ad-Darda radiyallahu anhu wa ani sahabati ajma'in olóògbé gbàgbọ́ ọ̀rọ̀ kan fún wa pé ثلاث من أخلاق النبوة. ó ní nǹkan mẹ́ta kan bẹ thalathun min akhlaqi nubuwwa nǹkan mẹ́ta yìí nínú ìwà àwọn ànábì Ọlọ́run àkọ́kọ́ mbẹ̀ تعجيل الإفطار. táwọn ànábì Ọlọ́run bá gbààwẹ̀ nínú ìwà wọn ni pé wọ́n máa ń tètè ṣe ta'jilu al-iftar وتأخير السحور. ẹlẹ́ẹ̀kejì ní ta'khiru as-suhur táwọn ànábì Ọlọ́run bá ń gbààwẹ̀ wọ́n máa ń dìde ìsàlẹ̀ ووضع اليمين على الشمال. ala shimal على الشمال في الصلاة. àwọn ànábì Ọlọ́run tó bá tún kírun wọ́n máa ń gbé ọwọ́ ọ̀tún wọn lé orí òsì idan as-sunnah an nu'ajjil al-fitr as-sunnah an nu'ajjil al-fitr. الثالث على ماذا يفطر. ممكن نقف هنا إن شاء الله أما تلك مغرب أو continue orí ẹ̀ láwa wá tí mo sì tàbí àkálì parí dábẹ́ parí òdì ìpínlẹ̀ títí láti wá gbọ́ ìkéde sultan tí sultan ti bá ti wá kéde fún wa ogun tá bá ti wá bá di 9 o'clock nínú dars inshallah tí wọ́n bá ní wọ́n rúṣù á kí ìṣà á sì kí tarawih bọ̀ tí wọ́n bá sọ pé wọ́n àrà rúṣù tó bá ti di 9 á kí ìṣà á sì lọ sùn àwọn apalẹ̀ mọ́ pé ọ̀la bẹ̀rẹ̀ tarawih ó túnmọ̀ sí pé ààrẹ tí kéde ṣọ̀tọ̀ àwọn ọlọ́pàá ti kí mọ́gírì tó ẹgbẹ́ tètè oníkanìkó padà sójú pàdé mọ́ bàdá ṣọ̀rọ̀ ọ̀sán ní ọmọ ààrẹ tó sọ́rọ̀ yẹ̀ lọ́dẹ́ sọ́rọ̀ ilé ìjọ ágùn báyìí lẹ́tà ilé yìí tọ́yì àwọn question àwọn kan kọ lárúwá àwọn kan kọ ìgbó question number 1 assalamu alaikum warahmatullahi wabarakatuh jazakumullahu khairan ma ba'da al-wa'd هل في فرق بين النساء والمرأة؟ نعم في فرق وما معنى الفنون؟ طيب question 2 is it possible for what happened to Maryam, mother of Prophet Isa, to happen in our generation? And if it happens, who will believe that a woman got pregnant without a father? Question number 3. They said a dead body of a person will kill it. Will return America means all the body. I mean all the body. But they said Allah will use the body and bring it to life. Okay. How will he do it? Question number 4. A man beating his pregnant wife for doing any small mistake to the extent that he wants to take a life. What is his punishment? Allah musta'an. Ẹgbọ́n ní bátà rẹ̀ ẹ̀rẹ́ ti máa pé ọ̀dọ̀ àwọn obìnrin náà ti wá. Ala kulli hal, ma ma'na al-wa'd. Tó bá ẹkùn lórí ọ̀rọ̀ àkídà ni àwọn alfáà mọ́ sábà sọ kì ní pẹ̀ pé al-wa'd wal-wa'id. Al-wa'd
أما بعد أنه ترى عقيدة من كتب الاعتقاد في كتب السنة، فالمراد بالوعد الوعد بالجنة، الوعد بالجنة، والمراد بالوعيد الوعيد بالعذاب. بماذا؟ بالعذاب. الوعد والله الجنة، الوعيد والله إياه. نسأل الله السلامة والعافية. وهذا ما الفرق بين النساء والمرأة؟ الفرق بينهما أن المرأة مفرد للنساء، مفرد للنساء. إنه هو كلمة تقول مفرد وللنساء، ولماذا؟ وللنساء. إنه لغة يروى مسائل ما يروى àwọn alfa máa ń kọ́ àwọn kẹ́lìmọ̀ tó ṣe pé ọ̀tọ̀ ni mufrad, ọ̀tọ̀ sí ní kí ni ó jámọ̀. Tí wọ́n bá mú jámọ̀ wá orí kẹ́lìmọ̀ ní owó lò, tó máa fẹ́ mú mufrad rẹ̀ wá wọ́n máa lọ mú kẹ́lìmọ̀ ní ó lọ mú kí ni jọba kẹ́lìmọ̀ ní. Irú ẹ̀ ni an-nisa mufraduha al-mar'a báyìí wà rẹ̀. Irú ẹ̀ náà ni الناس جمع. ما مفرد الناس؟ إنسان. كلمة توتوني البعض هذا سبحان الله ما تسمى صلى الله عليه. الفنون جمع ومفرد الفنون الفن. Irú tó ṣẹlẹ̀ sí àwọn Maryam ìjọ lè ṣẹlẹ̀ sẹ́lò bẹ́ẹ̀ àbí tabarí tó bá claim gbogbo ẹ̀ tó ṣẹlẹ̀ sóhun tí a ń gbà lọ́wọ́ rẹ̀ àdígbà lọ́wọ́ rẹ̀. Ajẹ́kiri jẹ máa àdígbà ìwà lọ sí ìsìnà tán ìwà parọ́ pé tó ṣẹlẹ̀ sí Maryam tó ṣẹlẹ̀ sóhun àdígbà lọ́wọ́ rẹ̀. Kí ló jẹ́ àgbà tí Maryam jẹ máa? Kí ló jẹ́ àgbà? Ẹ̀dá àrẹ́gbà tí wọ́n pọ̀ náà, àrẹ́gbà tí wọ́n pọ̀ wáyé kò yá tí ó bá sí wáyé ní àdígbà àgbàyànà ààrẹ. A ń pàtàkì rí wáyé tọ́lọ́wọ́ bá sọ fún akó òun sí rẹ̀ láàrùjáàdì. Bọ̀tẹ́lì kẹ bá sọ rú ẹ̀ fún wa lónìí, a lè wọ́n fún wa ní wáyé. Àkọni kọ́ta alwáyé, kò sí wáyé àgbàyànà ààrẹ. So, àpàtàkì jùlọ wọ́n sì tẹ́sì fún ọ̀dá tí wọ́n sì discover pé wọ́n tàrà rẹ̀ wá fún olóyìn ẹni bá fún olóyìn ọ̀rẹ́sẹ̀lá ọgbà ọ̀fún. Bóyá tẹ́lẹ̀ yìí mìí ní pé òkú aló ti mọ́ ń bàjẹ́ nínú sàárè. Ìkìbòrò náà ti wá mọ́ ń gbókú dìde mọ́gbèlè inú. Bal huwa ahwanu alayhi. Bal huwa ahwanu alayhi. Èyí tó rọ́ náà lọ́rùn jù gan ni kó yí òkú. Tàbálẹ̀ ìwò ló difficult tẹ́lẹ̀ jẹ́ máa. Ọlọ́run tó lè mú ọmọ ènìyàn wá min ghayri mithalin sabiq. Kò sí example irú ọmọ Ànábì Adam, kò sí example Adam kọ́lọ́run tó create ẹni tó jẹ́ Adam. Ọlọ́run lọ wo wọn kẹ́sì tí a fẹ́ ṣe kílé kan, ẹni bá fẹ́ kọ́ lẹ́sì. Ó lè mọ́ lọ wú lè tẹ́lẹ̀ kan kó fi ọtí ayé ẹ̀kọ́. Ìdọ́tọ́lọ̀ wá fẹ́ dá ọmọ ènìyàn, Ọlọ́run máa lọ wo èèyàn tẹ́lẹ̀ kan tí kọ́kọ́ dá, kó rá kó kèé ẹnìkan tí kọ́kọ́ dá èèyàn fapá sí bí òkè ní afapá tìbí sísáré. No, fún ara Ọlọ́run ló design the structure tán pè ní ọmọ ènìyàn. Tí ẹ bá tí wá lè bí pẹ̀lú ọba lè structure ọmọ ènìyàn, báwọn lè pè ní build tán pè lọ́mọ ènìyàn. Ọmọ ènìyàn wá kú tán, ó wá náà fẹ́ jí òkú dìde padà, àwa wá surprise. No, ìjọ ẹkó yà wá lẹ́nu gan ni pé báwo ló ṣe ṣe iná tó kọ́kọ́ mú ọmọ ènìyàn wá níbi tí ò ti sí nǹkan. Àlùbáyànù ààrẹ èmi àti ẹnìsìn tá dóì ó ṣe dóì bẹ̀rẹ̀ wọ́n náà tó ṣe dóì tó bá ní kí ló di èmi àti ẹnìsìn kí ló di wá span omi mọ́mí ẹ̀ àti omi dádì ẹ̀ ó papọ̀ tó bá bú omi yẹn sínú kọ́ọ̀pù ó lè di kankan. Àlùbáyànù ààrẹ ó dà tó bá mix ẹ̀ papọ̀ wọn àwọn kọ́ọ̀pù sínú kọ́ọ̀pù ó lè di kankan. Àti tó bá tó ṣe àwọn process kan tí a jọ mọ́ rúbi tọ́lọ̀ bá mọ́ kó sí. Àlùbáyànù ààrẹ ló wà lọ́dọ̀ tàbí ṣe jẹma ọba tó wá lè sọ ní omi ìyẹn di èèyàn ṣóò ní wọ́n tó ti wá di ẹ̀pẹ̀ ní wà nílé jí ẹ padà láti bá ìbẹ̀rẹ̀ ó kẹfẹ́ jí ẹ padà ní ìyẹn ló rọrùn jùlọ pọ̀ ò sí tẹ́lẹ̀ ó dẹ̀ jẹ́ kó máa bẹ́ ó wá bẹ́ ò wá sí máa ó lè dẹ padà àlùbáyà
Allah subhanahu wa ta'ala. Ọkọ tí ń ná ìyàwó rẹ̀, ìyàwó yẹn tó wá wà nínú oyún dílẹ́bù pé ó fẹ́ gbẹ̀mí lọ́rùn rẹ̀, kí ni ìjìyàwó rẹ̀? Irú àwọn question báyìí ó máa wà sensitive. Pàtàkì jùlọ tí máa ti rí kóbìnrin ló béèrè question báyìí. Reason ni pé tẹ́lẹ̀rọ̀ lọ́kọ láya ó ṣòro dá sí. Kò dá for any reason kò náyàwó ẹ̀. For any reason. Kò dá kọkùnrin mọ́ náà kí jama ó mọ́ náyàwó rẹ̀. Ṣùgbọ́n tí tóbìnrin bá ti ń béèrè question nígbà míì, jẹ́kọ̀rí rẹ̀ ó pé àlùbáyàlù ààrẹ torí ó fẹ́ gbẹ́jọ apá kan ó fẹ́ fi tàjọ ní ẹ̀. Ó lè jẹ́ tọ́kùnrin ẹ bá ṣàlàyé ìsìnkà àmì òun náà ó lò náà àmì òun náà gbọ́mù nẹ́ lójú àwọn ẹ pàtẹ́ ọ̀rá táp mi lẹ́yìn ọ̀run lánàá ńkọ́ ṣé ìyá ni wọ́n nẹ̀ ẹnẹ̀mí náà ní obìnrin ló nílò àwọn kan báyìí àlùbáyàlù ààrẹ. Àmọ́ gbogbo ọkùnrin tí máa mọ́ nínú obìnrin kìí ṣe ẹni ẹni gbogbo ọkùnrin tó bá mọ́ nínú obìnrin kìí ṣe kí ní jọ máa kìí ṣe ẹni ẹni. Torí tí wá fi máa nà kọ́lẹ̀ fún bàbá tí ẹ̀ máa nà ákànṣọ́ ẹlẹ́nu wá sí ìwọ́lẹ̀ ní àlàyé lọ́dọ̀ tí ẹ pé ó dẹ̀ sí kí ní kàfí inú dùn mí wá bí wọn náà yá èèyàn ni wọn náà inú lè ṣe ẹ́. Àmọ́ kò sí wọ́n ibẹ̀ ẹrù ẹjọ́ yẹn tó kò ní jọ sí báyìí kò ní jọ sí báyìí kí ní jẹ máa ọ̀nà tó ayé máa ń nà obìnrin. Gọ́ọ̀nà Ṣèyí Mákindé ní Ọ̀yọ́ state Rihanna street tí lápapọ̀ ní ọkà ní òsì ìpé ẹni ọkùnrin tó bá ti nílẹ̀ ìyàwó àwọn ìjọba àwọn gẹ́gẹ́ ló gẹ́gẹ́ nínú ọjà gbàmùká ní tó àwọn ọkùnrin sí àgbákù lọ́yọ̀ ẹjọ́ kọ́ rí ìgbìnà gẹ́gẹ́ sí gan yóò lọ ní parọ́ pé ọkọ̀ náà. Àmọ́ gbogbo àwọn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lọ́kùnrin ọ̀tún bá kọ́ sí bẹ́ẹ̀ ẹni bá ti ṣe bẹ́ẹ̀ rí wọ́n dáwọ́ ọ̀nà ọkọ̀ fún ìjẹ́ nìkan ọ̀nà الله سبحانه وتعالى بل الكرم فضل أن يزدنا إياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. من أدري؟ لا المؤذن أين هو؟ يا أخو السلام عليكم.